ó dẹ̀ tún já mọ́ kíra wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ibi Yorùbá ló máa ń ṣe ní àdúrà wípé bójúmọ́ bá mọ́ pákó alápàtà kò ní ṣàìgbọ̀bẹ bí ojúmọ́ bá ti ṣe ń mọ́ báyìí ire gbogbo nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa àyànfẹ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a tún mú wá sójú mọ́ àwòrán àti tí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa á kí gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí new subscribers ẹ káàbọ̀ ẹ̀yin tẹ́ ti wà tipẹ́ láti ọjọ́ tó ti pẹ́ ẹ kú àdúrótì. Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà látúgbálẹ̀ gbòde tá a mú wá sójú mọ́ àwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa nígbà tí orúkọ oníròyìn tí ò ní ìyípadà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹja jọ mọ́ pẹ̀kẹ́lu kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ẹ má jẹ́ kí ìjọba Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC yìí tàn yín jẹ rárá o. Ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ náà ń lò bíi pàṣán láti fi nà ọmọlédè Nàìjíríà kí wọ́n lè máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú wọn. Kí Tinubu gbájúmọ́ ohun tó tọ́ àti èyí tó yẹ láti mú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìlà ìlò èyí tó kó wa sí yìí kí ó sì jáwọ́ nínú dídá sí wàhálà tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀. Wàhálà ńlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ alága ìbílẹ̀ ó kéré tán ènìyàn 5 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Àwọn agbébọn ti jí ọ̀kan lára àwọn ọmọ ogun ilẹ̀ yìí gbé wọ́n béèrè fún 20 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ rẹ̀. Ní ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti kéde bí àwọn ṣe ṣe àwárí ẹ̀yà ara ènìyàn èyí tí wọ́n sọ pé àwọn afurasí afiniṣògùn ọ̀rọ̀ ò ní wọ́n ṣe bẹ́ẹ̀ pa ẹni náà tì sí inú ibi tí wọ́n ti rí i. Kò dín ní ènìyàn 19 táwọn Fúlàní darandaran tó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpínlẹ̀ Benue. Kí Elédùmarè máa fi ìṣọ́ rẹ̀ kó máa fi ṣọ́ wa níbi gbogbo tá a bá wà kó sì máa kó wa yọ nínú ewu gbogbo. Akẹ́kọ̀ọ́ fásitì 6 àti awakọ̀ náà ṣe bẹ́ẹ̀ kú òjijì lẹ́yìn tọkọ̀ tirẹ́là kan tó ṣe ìkọlù sí wọn ní ìpínlẹ̀ Kogi. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ti kéde gbajúgbajà olórin Takasufe Portable gẹ́gẹ́ bí ọ̀daràn tí wọ́n ń wá. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ẹ má jẹ́ kí ìjọba Tinubu àti APC kí wọ́n tàn yín jẹ rárá. Ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ òní wọ́n ń lò gẹ́gẹ́ bí pàṣán láti fi nà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Aminu Tambuwa tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto ló sọ èyí di mímọ̀. Pẹ̀lú awuyewuye àti ìgbóhùnsíra ẹni tí ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú APC àtẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto Aminu Tambuwa lórí àwọn ènìyàn tí wọ́n darapọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC èyí tí Aminu Tambuwa tó sọ dímọ̀ wípé àwọn tí wọ́n ń ṣe irú ìṣesí yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP tán lọ rẹ̀ ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ó ní wọn kò mọ nǹkan tí wọ́n ń ṣe nínú ètò mú kí alukoro ẹgbẹ́ òṣèlú APC Felix Moka kó fi èsì fún Aminu Tambuwa wípé ara ló ń ta yín ṣe ẹ̀sìn mọ̀ pé ní ta nà ó ní ara ń ta ó ní ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bí wọ́n ṣe ti ń jó àjórẹ̀yìn tẹ́gbẹ́ òṣèlú APC tẹ́sí ti ń mú ọwọ́ lọ sí iwájú sí i nígbà tí Aminu Tambuwa tí ó tún máa padà fèsì lórí ọ̀rọ̀ Felix Moka àti ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ oníṣẹ́kẹ́ mọ́tàyín kẹ́yìn náà sì jí kẹ́ẹ̀sọ́jí kẹ́ẹ̀mọ́sùnmọ́ oníṣẹ́rí ẹgbẹ́ òṣèlú APC èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń darí níṣe ni wọ́n lọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí nípa fífi ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ jẹ àwọn ọmọlédè Nàìjíríà níyà nínú ètí yóò lè máa mú àwọn ènìyàn nínú ẹgbẹ́ òṣèlú míì láti darapọ̀ mọ́ wọn. Ó ní tó fojú hàn gbangba ni pé àwọn tí wọ́n darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC láti inú ẹgbẹ́ òṣèlú mìíràn ó ní wọn ò rí ọwọ́ mú bọnu mọ́ tó jẹ́ wípé ebi ọ̀pàgbà fọmẹ́kẹ́ àti àìlèrí nǹkan jẹ ó ní ó mú wọn tí wọ́n fi ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nínú ètò sọdúnmọ̀ wípé àwọn ènìyàn wà mọ̀ rò pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gbọ́n fífẹ́ ló fi fi ebi tó fi ń pa ọmọlédè Nàìjíríà tó bá sì wá dún di àsìkò tí ìbò míì bá tún dé wọn ó tún wá ṣe bẹ́ẹ̀ yín nǹkan sílẹ̀ nínú ìtàwọn ọmọlédè Nàìjíríà fi rò pé
lóòótọ́ àti lódodo ó ní wọ́n ń ṣe tiwọn ó ní ẹ jí dìde nínú oorun tẹ́ ń sùn yìí kò sí àǹfààní nínú ètò ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC bí kì í ṣe wípé wọ́n kàn fẹ́ fi ìyà jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́ni gbogbo àwọn tí wọ́n darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú yìí ní í ṣe ni wọn ò rí tí wọ́n jẹ ló mú wọn darapọ̀ mọ́ àti pé ní pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wọ́n ní ìmọ̀ tara ẹni nìkan tó jẹ́ pé táwọn ó jẹ tí wọ́n fi síkùn àti mọ̀lẹ́bí wọn ò ní wọ́n wá káàkiri tí wọ́n sì náà ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí gbogbo wàhálà àti làásìgbò èyí tí ó ń bá wọn fínra. Aminu Tambuwa ó wá rẹ ìjọba APC pípé ẹ sinmi kẹ ẹ yé tako àwọn ènìyàn tí wọ́n máa ń bá yín sọ òtítọ́ àti òdodo ó ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ò fi àyè sílẹ̀ fún ìjọba àwarawa mọ́ wípé ọgbọ́n tán tún ń lò báyìí ó ní ìjọba ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo tí wọ́n sì fẹ́ fi àyè sílẹ̀ fún ìjọba àwarawa tó jẹ́ wípé gbogbo ènìyàn tó bá ti ń bá wọn sòótọ́ ọ̀rọ̀ ó ní wọ́n máa ń fi páńpẹ́ ọba gbé tá sì máa ń fún lẹ́sìn èyí tí kò bójú mu. Aminu Tambuwa òun ló sọ gbogbo èyí ní àlàyé. Kí Tinubu gbájúmọ́ ohun tó tọ́ àti èyí tó yẹ láti mú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìlà ìlò yìí ló tọ́ kó sì fi dídá sí wàhálà ìpínlẹ̀ Èkó lọ́rùn sílẹ̀. Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti jáde lánàá nínú èyí tí ìdàrúdàpọ̀ tó ti wáyé ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ yìí bá ti ṣe bẹ́ẹ̀ ya wọ ilé ìgbìmọ̀ asòfin lásìkò tí ìjókòó ilé ń lọ lọ́wọ́ níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n fẹ́ fi àgádágodo ti ọ́fíìsì ẹni tó jẹ́ abẹnugan igbákejì rẹ̀ àtẹni tó jẹ́ kíláàkì ní ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ètò bí yanpanyanrin sílẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin lánàá òde yìí gẹ́gẹ́ bá a ṣe ti mú ìròyìn rẹ̀ wá nígbà tí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar tí ó wà máa fi èsì ọ̀rọ̀ lójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti sọ dímọ̀ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pàtàkì jùlọ ẹni tó darí wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó yẹ kí ó gbọ́wọ́ lọ́wọ́ kó sì mójútó ohun tó tọ́ àtòun tó yẹ láti yọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú wàhálà àti làásìgbò èyí tó kó wá sí yìí kó má dá sí ọ̀rọ̀ tí ń lọ nípa ìjọba ìpínlẹ̀ Èkó nígbà tí Àtíkù Abubakar ṣe ní àlàyé pé ó yẹ kí ìwádìí tó tọ́ àti tó yẹ kó wà ní orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá pẹ̀lú bí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ bọ́sẹ̀ yà wọ inú ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ó ní àpẹẹrẹ tí wọ́n ṣe yìí ó ń ṣe àfihàn pé ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti bàjẹ́ ó ti dẹnu kodò pátápátá ó ní ó yẹ kí a sì máa fi àyè sílẹ̀ láti lè jẹ́ kí àwọn aráàlú kí wọ́n mú un tó wù wọ́n àti ohun tó tọ́ ipa òrajà ipa ọ̀tá ló yẹ kí ọ̀rọ̀ ìjọba àwarawa kó jẹ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà onígbà tí wọ́n yọ ènìyàn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án kí ló dé tí wọ́n tún wá fẹ́ fi tagídí tagbára tá a padà sí inú ilé ìgbìmọ̀ náà gẹ́gẹ́ bí abẹnugan ó ní òun rọ ìjọba wípé ẹ ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mú pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó má dá sí ọ̀rọ̀ tí ò kàn nípa ìṣèjọba ìpínlẹ̀ Èkó in tó wà nílẹ̀ yìí ló yẹ kó gbajúmọ̀ kí ni tó wà nílẹ̀ náà ó náà ní gbogbo ìdojúkọ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dojúkọ lábẹ́ ìṣèjọba rẹ̀ nínú ètò ni kò yẹ kí ó fi ọwọ́ yẹpẹrẹ mú èyí o kó sì gbójú lórí ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó torí kò kàn lápá bẹ́ẹ̀ ni kò sì kàn lẹ́sẹ̀. Wàhálà ńlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ yíyan alága ìjọba ìbílẹ̀ ó kéré tán báyìí ènìyàn 5 ló ti jáde láyé lásìkò tá a fi ń kó ìròyìn yìí tá a fi ń kó jọ. Ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 17 inú oṣù kejì níṣe ní ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ káàkiri àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú èyí tí wọ́n ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ ènìyàn níbi tá a ti rí àwọn tó jẹ́ alága àti àwọn olólùfẹ́ inú ẹgbẹ́ òṣèlú méjèèjì tí ń ṣe ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti People Democratic Party APC pẹ̀lú PDP lánàá òde yìí èyí tí ìròyìn tó ń fi lé wa lọ́wọ́ ó ní ti alága tí wọ́n ti yọ nípò tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ní á dá padà sí sẹkítẹ́rìàtì tó wà ní ìjọba ìbílẹ̀ Ìrèwọlé èyún Rẹ̀mí Abbas pẹ̀lú bá ṣe sọ dímọ̀ wípé àwọn agbébọn náà ṣe ìkọlù sí lásìkò tó wà ní sẹkítẹ́rìàtì ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fi ìbọn já okùn ẹ̀mí rẹ̀ èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa Rẹ̀mí Abbas ní ilé
ní sẹkítẹ́rìàtì ìjọba ìbílẹ̀ Ìrèwọlé tí ń ṣe ìlú Ìkirè èyí tó tún farapẹ́ ó ní ti èyí tó ṣẹlẹ̀ ní Ìrágbìjí ìjọba ìbílẹ̀ Borípẹ́ níbi tá a ti sọ dímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ló ṣekú pa ọmọ ẹgbẹ́ òṣèlú PDP méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ìjọba àti ìlànà à ń tẹ̀lé ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ayéìgbé Kórèdé ó ṣe ní àlàyé nínú fọ́nrán táwọn ṣe àfihàn rẹ̀ fún wa lẹ́yìn àkójọpọ̀ àwọn ìròyìn yìí wípé ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n tún ṣekú pa ní ìjọba ìbílẹ̀ Borípẹ́ ọ̀hún níbi tí wọ́n tún ti sọ dímọ̀ wípé ní ìjọba ìbílẹ̀ Ọláolúwa ni wọ́n tún ṣekú pa ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wàhálà ọ̀hún pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ wípé àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n ti jáde láyé látàrí ìkọlùkọgbà ẹgbẹ́ òṣèlú méjèèjì lórí wípé ẹnìkan gbọ́dọ̀ padà sí sẹkítẹ́rìàtì gẹ́gẹ́ bí alága táwọn kan sì tún yarí wípé àwọn yóò padà sí sẹkítẹ́rìàtì gẹ́gẹ́ bí alága tí wọ́n ti ní káwọn padà sí sẹkítẹ́rìàtì ọ̀hún tó di wàhálà tí ẹ bá sì gbàgbé ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ yìí tí ń ṣe ọjọ́ 22 oṣù kejì tá a wà yìí ó ní wọ́n ti yà kalẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n yóò ṣe ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun wàyí o ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè òun ló ti kọ́kọ́ fi igbe ta tẹ́lẹ̀ ṣáájú wípé kí àwọn ènìyàn kí wọ́n tètè gbọ́ ọ̀rọ̀ tí ń lọ báyìí o pẹ̀lú ọwọ́ agbára èyí tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún Gbóyèga Oyètọ́lá tó fẹ́ lò látàrí pé ó ní ó jẹ́ ọmọ àbúrò ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ti sọ dímọ̀ wípé ó ti ń gbé ìgbésẹ̀ láti ṣe ìkọlù sí àwọn ènìyàn pé wọ́n gbọ́dọ̀ padà sí sẹkítẹ́rìàtì wọn nínú àwọn èyí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ó ti fi gbé náà ta nínú ìròyìn tá a mú wá fún wa lánàá òde yìí báyìí Adémọ́lá Adélékè gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti wá pa láṣẹ wípé kí wọ́n ti gbogbo sẹkítẹ́rìàtì tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun pa láti lè jẹ́ kí ìfi òpin sí ìpànìyàn àti wàhálà tó fi mọ́ lásìgbò tí ń lọ kó lè dópin lásìkò yìí kí wọ́n sì ti sẹkítẹ́rìàtì náà kí wọ́n ti pa á mọ̀ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àwọn fídíò náà láti ṣe àfihàn rẹ̀ fún yín lẹ́yìn àkójọpọ̀ ìròyìn tẹ́ gbádùn rẹ̀ bí nǹkan náà bí ó ṣe rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. àwọn agbébọn ti jí ọ̀kan lára àwọn ọmọ ogun ilẹ̀ yìí gbé wọ́n ń béèrè fún 20 mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀. bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ nípa ọmọ ogun ilẹ̀ yìí kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdulfatai Odùtọ́lá tó jẹ́ a senior non-commissioned officer SNCO ní òpópónà márosẹ̀ Àbújá sí Jọ́ọ̀sì òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n gbé kúrò ní ìpínlẹ̀ Adamawa ní Yola àti Ṣolúlu ìpínlẹ̀ náà láti lọ sí Jọ́ọ̀sì nínú ibi tí wọ́n ti sọ mímọ̀ wípé lásìkò tó wà ní ojú òpópónà ó ní àwọn oníṣẹ́ láabi náà ni wọ́n dá ọkọ̀ rẹ̀ dúró tí wọ́n sì jí gbé lọ wọ́n ti ń béèrè fún 20 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ lọ́wọ́ rẹ̀ iléeṣẹ́ ọmọ ogun lẹ̀ yìí ẹ̀ka ti Adamawa náà wọ́n ti fi ìdí ìròyìn náà tó ti fi múlẹ̀ nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi léde síta báyìí nínú ìròyìn tí a ti mú wá ṣáájú pẹ̀lú ìkọlù táwọn ọmọ ikọ̀ Boko Haram àti ISWAP tí wọ́n ṣe sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ibùba wọn ní ìpínlẹ̀ Borno lágbègbè tó pè ní Izige ìjọba ìbílẹ̀ Gwoza ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday gẹ́gẹ́ bí a sì ti mú ìròyìn náà wá ṣáájú wípé àwọn ikọ̀ Boko Haram náà ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí níbi tá ti ṣekú pa ènìyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn ọmọ ogun ilẹ̀ yìí tá sì gbé ìbọn amọ̀ tàǹkì 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbé wọ inú gbósà lọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ní ó ti ń di lemọ́lemọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wàyí o lásìkò tá a fi ń kó ìròyìn náà jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ ju 20 mílíọ̀nù táwọn ajínigbé náà ń béèrè lọ́wọ́ mọ̀lẹ́bí Abdulfatai Odùtọ́lá tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tán jí gbé wọnú igbó lọ. ní ìpínlẹ̀ Ògùn ó ní mo wà báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà láwọn ti ṣe àwárí ẹ̀yà ara ènìyàn tí wọ́n jí tí wọ́n kùn sínú àpò ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n sọ di mọ̀ níléeṣẹ́ ọlọ́pàá èyí tí ń bẹ ní Ògìjò ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bó ṣe ní ọjọ́ 19 oṣù kejì tá a wà yìí ó ní ẹni tó jẹ́ alága fún agbègbè tó pè ní Seidutu ní Ògìjò òun ló mú ẹjọ́ náà wá pẹ̀lú àwọn 3 míì wá sí iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Ògìjò níbi tó ti ṣe ní àlàyé wípé àwọn rí òkú arábìnrin kan tí wọ́n ti gé orí àti apá rẹ̀ méjèèjì kúrò ní ara rẹ̀
ní inú oko kan èyí tí wọ́n ṣe fẹ́ǹsì rẹ̀ tó sì ti ń dá òórùn pa àdúgbò. Ní kété tán gbọ́ ìròyìn náà ó ní àwọn ọlọ́pàá agbófinró ọ̀hún ni wọ́n ṣe àbẹ̀wò sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n sì ní wọ́n rí òkú arábìnrin ẹni tí ó ṣeéṣe kí ọjọ́ orí rẹ̀ wà lẹ́ni 30 ọdún tí kò sí orí àti apá ní ara rẹ̀ mọ́. wọ́n sọ dímọ̀ wípé àwọn afurasí tó ń gbé ní ṣe oògùn ọ̀rọ̀ ó ní àwọn rò pé ó wu irú ìwà burúkú báyìí. tẹ́ ẹ bá sì gbàgbé nínú ìròyìn tí ó ń jà rìnrìn káàkiri orí ayélujára lásìkò yìí ó ní ti àlùfáà èké kan èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara nínú ètò ṣekú pa akẹ́kọ̀ọ́ onípele ìgbẹ̀yìn ní ilé ẹ̀kọ́ ti ìpínlẹ̀ Kwara nínú èyí tí wọ́n pe orúkọ ọmọ ọ̀hún ní Lawal Abso Yetunde tí ìròyìn rẹ̀ ti ń jà rìnrìn káàkiri. Elédùmarè yóò máa ṣọ́ wa yóò sì máa pa wá mọ́ lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi èyí tí wọ́n fi tagídí tagbára wá owó lọ́nà àìtọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kò dín ní ènìyàn 19 táwọn Fúlàní darandaran tó tún ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpínlẹ̀ Benue báyìí. Ní ìjọba ìbílẹ̀ Kwande tí ń ṣe ìpínlẹ̀ Benue ó ní wọ́n sọ dímọ̀ wípé àwọn Fúlàní darandaran wọ́n tún ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ tán wà ní agbègbè náà nínú èyí tí wọ́n ní wọ́n ṣekú pa àwọn àgbẹ̀ ọ̀hún tí wọ́n sì gbé òkú wọn jù sí inú odò tí wọ́n pè ní Katsina Ala ní ìpínlẹ̀ Benue náà. Nínú àlàyé tí àwọn olùgbé agbègbè náà èyí tí wọ́n ṣe wọ́n ní àwọn àgbẹ̀ ọ̀hún náà ti ṣiṣẹ́ oko wọn tán tá sì ń padà lọ sí ilé wọn tó wà ní Mbaduwa ní òpópónà Kashimbila ó ní àwọn oníṣẹ́ láabi náà ni wọ́n ti dá wọn dúró tó sì ṣínà ìbọn bolẹ̀ bo àwọn àgbẹ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ó parí ní ọjọ́ àìkú nígbà tí ó tún di ọjọ́ ajé Monday tí ń ṣe àná òde yìí ó ní wọ́n tún ṣe ìkọlù míì sí àwọn àgbẹ̀ tán wà ní agbègbè tó pè ní Bauguwa ní ìjọba ìbílẹ̀ Kumakwa tí ń ṣe ìpínlẹ̀ Benue ìbákan náà níbi tó tún ní wọ́n ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn àgbẹ̀ èyí tí òǹkà àwọn àgbẹ̀ tán ṣekú pa láàrin ọjọ́ méjì tó fi jẹ́ 19 tí wọ́n ṣe ìkọlù sí. Ìbẹ̀rùbojo ti wà lọ́kàn àwọn ènìyàn nínú èyí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè méjèèjì yìí ó ní wọ́n ti sá lọ sí agbègbè tó pè ní Jato Aka ní ìpínlẹ̀ Benue láti sàsálà àti ìwá ìṣọ́ tó péye fún ẹ̀mí àti dúkìá ara wọn. Kẹ́dùmarè máa ṣọ́ wa níbi ewu gbogbo ní gbogbo àsìkò. Akẹ́kọ̀ọ́ fásitì 6 àti awakọ̀ wọn ló ṣe bẹ́ẹ̀ kú lójijì lẹ́yìn tí ọkọ̀ tirẹ́là ńlá kan tó kọlù wọ́n ní ìpínlẹ̀ Kogi. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Kogi tí ń bẹ ní Lọ́kọjà olúlu ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pàdé ikú wọn lẹ́sẹ̀ ògbèjì pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé nípa àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n jẹ́ 6 tí wọ́n bẹ nínú ọkọ̀ tí ó ń gbé wọn lọ sí ilé ìwé nígbà tí ọkọ̀ tirẹ́là ńlá èyí tí wọ́n ní ó kó igi àti epo pupa tó kún fọ́fọ́ tó sì ń lọ sí Àbújá tó ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ àti awakọ̀ náà ní agbègbè tó pè ní Fẹ́lẹ́lẹ̀ ní Lọ́kọjà tí ń ṣe olúlu ìpínlẹ̀ Kogi ọ̀hún ní nǹkan bí dédé aago 2:30 ọ̀sán ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní Waransisa ó ní wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ 6 tí wọ́n bẹ nínú ọkọ̀ ọ̀hún náà ṣe bẹ́ẹ̀ gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra àti ẹni tó jẹ́ awakọ̀ tó wa ọkọ̀ náà. Olórí ẹ̀ṣọ́ aláàbò ojú pópó fún ti ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Samuel Oyèdèjì ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní kété tí àwọn gbọ́ ìròyìn náà làwọn ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ níbi tá ti gbé òkú àwọn ènìyàn márùn tí wọ́n jẹ́ Ọlọ́run nípè lọ sí ilé ìgbókùpamọ́sí tá sì pé àwọn mọ̀lẹ́bí wọn láti ṣe àyẹ̀wò sí wọn kí wọ́n lè dá àwọn òkú wọn náà kí wọ́n lè dá mọ̀ kí Elédùmarè máa pa wá mọ́ níbi ewu gbogbo. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti kéde olórin tàkasúfèé tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portable ìyún Habib Òkìkíọlá Ọlálọ́mí ó ní wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn èyí tí wọ́n wá báyìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tó fi léde síta nínú àtẹ̀jáde náà ló ti ṣe ní àlàyé pé ní ọjọ́ 5 oṣù kejì ọdún tí a wà yìí ó ní àwọn tí wọ́n wá láti mínísírì tó ń rí sí ilé kíkọ́ àti ìdàgbàsókè agbègbè ní ìpínlẹ̀ Ògùn tán ṣe àbẹ̀wò sí ilé ọtí àti ilé ìgbafẹ́ olórin tàkasúfèé
Portable ní èyí tó pè ní Odógúbà níbi tí wọ́n ní wọ́n rí bàbá arúgbó kan níbẹ̀ tó sì béèrè wípé ta lẹni tó ní ilé ìgbafẹ́ yìí ni bàbá òun ló ṣe àlàyé pé Portable Ọlálọmí òun ló ní tí kò sì sí ní ilé. wọ́n sọ mímọ̀ wípé bàbá òun ló jẹ́ bàbá fún Portable náà. láìpẹ́ tí ọ̀rọ̀ náà ń lọ lọ́wọ́ òun ni wọ́n sọ mímọ̀ pé olórin tàkasúfè Portable ọmọ Ọlálọmí ó ṣe ìkọlù sí àwọn òṣìṣẹ́ ìjọba náà pẹ̀lú àwọn ọmọ gànfẹ́ rẹ̀ tó jẹ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti ṣe àwọn agbófinró ọ̀hún tí wọ́n ti ṣe wọ́n ní ṣìbálàṣìbolo ní àsìkò tán ṣe àbẹ̀wò sí ilé ìgbafẹ́ ọ̀hún. níṣẹ́ ni wọ́n fi páńpẹ́ òfin mú àwọn 9 tó jẹ́ ọmọ gànfẹ́ nínú ìkọlù náà. ṣùgbọ́n tí ẹni tó jẹ́ olórí wọn ọmọ Ọlálọmí Òkìkíọlá Portable tó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì júbà ewúro láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ọ̀hún náà ti gbé àgádágodo ti ilé ìgbafẹ́ Portable tó pè ní Odógúbà yìí tó sì ti ń wa Portable ọ̀hún. Ọmọlọ́lá Odùtọ́lá ní àwọn ti kọ ọ̀rọ̀ lóríṣiríṣi náà sẹ́sẹ́ Portable ọmọ Ọlálọmí pé kó wá ṣe bẹ́ẹ̀ ṣe àfihàn ara rẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Eléwéran ní Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún. ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ kò yọjú sí àwọn. fún ìdí èyí àwọn ti gba àṣẹ láti ọ̀dọ̀ ilé ẹjọ́ láti kéde Portable Habeeb Òkìkíọlá Ọlálọmí gẹ́gẹ́ bí ọ̀daràn paraku èyí tí wọ́n wá káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà báyìí. kì í dùn kó pọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ̀dẹ́mọ̀gẹ́ má jẹ́ kí fìlà kó kọjá ìpéǹpéjú onífíńdà fún ọmọlúàbí ènìyàn. ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì tá a tún jọ wà yìí láti mú ìròyìn míì wá lájà ò balẹ̀ bí ó bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. orúkọ mi ò ní yípadà yàn fẹ́ Elédùmarè yín náà ni mo máa ṣàfihàn fídíò lóríṣiríṣi nípa bó ṣe ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lánàá òde yìí. ó dàbọ̀. Olúrẹ̀mí convoy was attacked by PDP thugs. His convoy was attacked, led by Honorable Water. So let me show you. PDP thugs. He was attacked. It was there. It was attacked. It was attacked. So, led by the Honorable representing Iléṣà West Local Government, while he was the one that led the attack. This is not defamatory, but this is what we confirmed. We saw it live. So, Honorable Mamaye Convoy was attacked. Nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ torí wọ́n wọlé ẹ́bílì pẹ̀lú àṣírí ẹni gbà àti àtàníkì ló kó wọn wọlé wọ́n sì pa 2 nínú ọmọ PDP wọ́n ń tọ́jú kan lọ́wọ́ wọ́n tọ́jú ọ̀nà 2 lọ́wọ́ wọ́n wíwọlé tán wọlé wọ́n lé gbogbo àwọn ọmọ wa pátápátá pẹ̀lú ìbọn débi pé àwọn tó jẹ́ ọ́fíìsà ẹ̀yìn former gọ́vnà wa àwọn náà jáde pẹ̀lú ìbọn pẹ̀lú ilox 2 tí wọ́n yìnbọn wọ́n kó ọmọ wa kan lọ àìtí mọ̀ bóyá ọmọ wa yẹn ti ráyè jáde bóyá wọ́n ti ráyè jáde wọ́n kó wọn lọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a ti padà sínú àmọ́bí tó kó wọn lọ gbogbo ọmọ atọ́kọ̀ àmọ́bí tó kó wọn lọ lọ́wọ́lọ́wọ́ báyìí a ti padà sínú local government wa báyìí a wá fẹ́ dúró tán pé gbogbo bó ṣùgbù kó rí àwọn báwa náà lé ẹ ṣeun PDP power PDP power jọ power jọ. kò ní dá fún yàrá yàrá ẹ lè wá níjọba káwọn bá yín tíra rẹ tí yóò ní dá. These are people moving them in Ẹgbẹ́rọ̀ local government, moving them heavily. Nonsense. Ayé ìyá yóò ní dá. Nonsense. Lẹ́gbẹ́dọ̀ rẹ̀ àbí ẹ bá mi ṣe yá yín. Nonsense.